ẹgbẹ́ àbẹ̀dàn asomọ́ra wa kiri ni tí bá wá rí ẹjọ́ náà kí ló tún kù ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ kí ló tún kù lẹ̀ ẹ lè bá yín sòótọ́ ọ̀rọ̀ torí òótọ́ ò ní jẹ́ kí torí ẹ̀ láyé gbogbo yín ṣe ń bàjẹ́ ló ṣe ń rádà nù this ibi tá a wà ní Nàìjíríà ló ń jẹ́ Nàìjíríà dẹ̀ will remain Nàìjíríà ṣó ti yẹ yín Nàìjíríà máa remain Nàìjíríà ni tẹ́mi bá sọ fún yín bẹ́ẹ̀ ọba ṣe nǹkan tí ò dáa ẹ jẹ́ ká fi tí kíní ìbá ṣe ọwọ́ ìbá ṣe nǹkan tí ò dáa ẹ kọ́ wáyé mọ̀ ọwọ́ téèyàn ṣe kó mọ̀ pé kíní yìí ò dáa. Anybody that come for you come for them bẹ́ẹ̀ wọ́n ṣépè fún ọmọ wọn ṣépè orí yín burú ẹ̀yin wèrè dédé talẹ̀ àwọn tani sẹ́ẹ̀tì yìí níbà Nàìjíríà náà ń pè bí ìlú tá a wà yìí náà ń pè ní Nàìjíríà ohun tó bá wù ẹni tó wà lábúrò ọ̀dẹ́ lè gbé ẹni tó bá ṣe wù ìkò àwọn òun ẹni bọ̀dì yín níṣẹ́ níbà ẹni tó bá ti wà tó jẹ́ gbogbo èèyàn láyé ló fẹ́ bá jà mo sọ fún yín ẹ kó àwọn èèyàn síta àwọn tó lórúkọ nílùú ṣe bá wọ́n máa ń celebrate ara wọn ẹbí mi wà wọ́n síta mo sọ fún yẹn wà wọ́n síta Ọbalẹ̀ Elizabeth lórúkọ tèmi ìlú ní gbogbo yín wà gbogbo yín ẹ̀ travel nígbà tẹ́ni ilé bọ́sítà tó lè fi èmi Ọbalẹ̀ Elizabeth ṣe pé tọmọtọmọ bí gbogbo àwọn ọmọ mi ṣe pé bí ọkọ mi ṣe pé bí fọ́tò wa ó tún ṣẹ́ ìpele lórí àbí abẹ́sí ṣé mo deserve ẹ mo deserve ẹ náà ni kájọ wọ ẹni tó deserve ẹ sí ẹ̀sìn àṣekádùn ni from next year to another year from this year to another year ẹ̀sìn àṣekádùn ni ẹ gbàgbé àṣẹ eléyìí ṣe ẹ̀sìn àṣekádùn ni mo sọ fún yín tí òwe bá ní babaláwo ẹ lọ dá fáyín wẹ lọ dá wò wọn á sọ fún yín pé ẹ ti ṣe èèyàn tí ò yẹ kẹ́ ẹ ṣe ó lè mi sọ fún yín ẹ ti ṣe èèyàn tí ò yẹ kẹ́ ẹ ṣe ṣe ti rí iṣẹ́ ìrójú èmi máa dúró tì í gan máa dúró tì í èmi ò ń sọ̀rọ̀ kí ni mi ò sọ èmi ò ń sọ̀rọ̀ kémi lémi ò sọ bẹ́ẹ̀ ẹ wá ń sọ fún yín pé ẹnìkan kí lẹ fẹ́ ṣe fẹ́ nìyẹn kí lẹ ní tẹ́ fẹ́ ṣe fún ìyẹn ti méèkì orúkọ ẹ̀ tẹ́lẹ̀ ó bá yín ṣe rọ́dọ̀ọ̀dọ̀ lórí bíbá kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún ọmọbìnrin yẹn ní Nàìjíríà kò sí nǹkan tẹ́ lè ṣe fún kò sí nǹkan kan tẹ́ lè ṣe fún ẹ̀yin ò rí ẹni tó yí ọmọbìnrin yẹn ká ẹ rí nǹkan tí ẹni tí yín tó ti ṣe fún lóríṣiríṣi ó dáa irú orin àwọn ẹni yẹn náà dáa ó dùn gbọ́ sétí orin ẹ̀mí ní de abi bó ṣe wà nìyẹn bá a ṣe ń so mọ́ra wa káàkiri nìyẹn ẹ máa rí godfather ilé godmother àìmọye godmother orí social media àìmọye godmother àìmọye àwa tó bímọ tí wọ́n ń ṣe wọ́n ẹlòmíì ò tẹ́lẹ̀ omi bí lọ́mọ tó dẹ̀ godmother rẹpẹtẹ níbo lẹ fẹ́ gbé gbà tẹ́ ẹ bá mẹni tó yí ọmọ olórin yẹn ká àwọn tiẹ̀ tó yí ká so àṣà àwọn yẹn nù àwa máa yàtọ̀ tí ẹ̀ sí yẹn já tún pé yẹn sọ kúrò ẹni yẹn gùn jẹ́ ṣe bẹ́ẹ̀ nínú tàwa kése lẹ rí kàsàkàsà ṣe ń bọ̀ lẹ́yìn kẹ́ẹ̀rọ àwà lórí mú èpè ẹ̀yẹn kó máa mú gbọ̀nrún lọ kó o dẹ̀ máa tẹ̀lé àwọn nọ́tì àwọn tí ò jẹ́ nǹkan kan náà ayé yẹn kọ́ra máa tẹ̀lé kiri bẹ́ẹ̀ yẹn wà òkè wà fẹ́ bẹ́ẹ̀ báwo ni ṣe gbà kí wá you understand afẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nìyẹn àwọn tí ò jẹ́ nǹkan kan náà ayé ìyẹn ti wà òkè bẹ́ẹ̀ so kò sí wàhálà báwo tí ò jẹ́ nǹkan kan náà ayé tẹ́ bá ti jọ ṣe at least kò lè burúburú ká má kẹ́ ẹnìkan mọ́ ni ìyẹn náà wà òkè bẹ́ẹ̀ bó ṣe wà nìyẹn kò sẹ́ni tí ò ní bájà kò sẹ́ni tí ò fẹ́ sọ̀rọ̀ sí kò sí pé tí ò ní iṣẹ́ kò sẹ́ni tí ò ní ọlọ́run fẹ́ mi last year staff mi ẹyọ kan ló ń ṣe birthday wọ́n di méjì ìkẹta last week ló ti upper week ló ti ṣe tiẹ̀ but torí mi ò sí ní mo wà ní China ní kéèkì tiẹ̀ ó wá jẹ́ kéèkì mẹ́ta níbi ni mo gé lánàá gbogbo nǹkan lọ ní dédé àfìbànújẹ́ sùn ẹ wá ń borọ́ ẹ ń borọ́ tí ò bù ìwọ tí mo mọ̀ tí mo mọ̀ bó ṣe ń bọ̀ wá fẹ́ nìyẹn wá fún bó ṣe dáa nìyẹn everybody ẹ rí òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ ẹ rí òótọ́ ọ̀rọ̀ àtẹ̀wọ́lẹ̀ ń pa ẹ̀pẹ́nu àtẹ̀wọ́ yẹn ẹ̀ pátáyà
ṣebí nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn kí kó má sí èèyàn gidi lára ẹ̀ ẹ̀ dẹ̀ ti lé gbogbo àwọn èèyàn gidi bó ṣe wà nìyẹn at least social kẹyìn kan. àwọn ọlọ́mọ láàrin èrò àwa wà ń bí o fàájì ni má ṣe fàájì anywhere I go we enjoy ourselves. mo rí ìyanu ìyanu mo rí ìyanu ìyanu orí yìí burú ẹ ráwọn onígunukó lẹ ẹ pè wọn ẹ pa àwọn onígunukó ẹ ráwọn oníyè pàrìpà kẹ pè wọn ẹ ráwọn àwọn ṣío ẹlẹgbẹ́ ṣío group tẹ ń ṣe ẹ ráwọn olóṣègbè yìí kọ wá kọrin kọ wá ṣe surprise ó wá jẹ mo rí ìyanu ìyanu ẹni tó kọrin ẹ̀mí ọmọ CAC àbí ṣe rò pé gbogbo ibi tí wọ́n ti gbérú àwa ṣépè báyìí tó gbérú àwọn ọmọ wa ṣépè àwọn kan ní a ní godmother before gbogbo ẹ̀ náà rí wàláì tí gbogbo yòókù bá káwọn èèyàn lọ́gbọ́n tèmi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n Nàìjíríà tèmi yẹn nìkan ṣoṣo tọ́lọ́run bá ti ṣe tán tó bá fẹ́ gbaṣọ ilẹ̀ lára yàn á ṣe nìkan tí ò yẹ kó ṣe ẹ jẹ́ kájọ máa béèrè àníyàn ẹ kájọ máa bàbá ẹ ti lójú kò no be for mouth ẹ máa torí iṣẹ́ lẹ̀ lérè òde wa ṣé ká bẹ́ẹ̀ tí ẹ torí iṣẹ́ lẹ̀ lérè òde wa Nàìjíríà lájọ wa kájọ máa lò lọ ṣùgbọ́n lẹ́sẹ̀ ẹ mọ̀ yàn ṣùgbọ́n ẹ mọ̀ yàn no problem ìdá ọmọ Jésù àtẹ̀yìntẹ̀lẹ̀ ẹ̀gánu ẹ mọ gbogbo everybody gbogbo ogun ayé àwọn ọmọ tèmi àwọn ọmọ mi àwọn ọmọ mi ni àwọn ọmọ bálá àwọn ọmọ mi ni àwọn ọmọ tèmi ni àdàbí tí àwọn ọmọ yẹn tí wọ́n bá deserve gbogbo nǹkan tó ṣe fún àwọn ọmọ mi àdàbí tọkọ mi bá deserve nǹkan tó ṣe fún ọkọ mi àwọn àdàbí tèmi ọba ńlá Elizabeth bá deserve nǹkan tí mo ṣe àdàbí tí n bá fi inú méjì bẹ́ẹ̀ lórí àdàbí tí n bá ṣe ibi sí ẹlẹ́yìn àdàbí tí n bá sọ̀rọ̀ yẹn tí n bá sọ̀rọ̀ láì darí gbogbo everywhere anybody tó bá máa tètè máa continue eléyìí ẹ máa wòran èmi ò ń sọ̀rọ̀ kí ni mi ò sọ̀rọ̀ gbogbo everybody bá máa bá wa jà lọ sábà bínú gbogbo ọ̀nà everybody tó bá rí inú mi ń dùn ni ayé mi yàtọ̀ ayé mi ó gba ọ̀tún mo rẹ́yìn olórí burúkú àṣírí ẹ̀dá kan lórí kan sọ fún mi pé ìṣèlú ìwọlé wá bá lẹ́yìn tèmi tó sọ ẹgẹ́ ń lọ mi gẹ́gẹ́ mi ìfẹ́ kínní lẹ́tún gbé sórí kínní kan rádaràdà fans ṣebí fans club yẹn náà nìyẹn ṣebí kínní fans club yìí tẹ̀ ṣe yẹn náà nìyẹn ṣe é wá ríra yín ìkan ògbé kan ace fans club ṣe báwo nìyẹn níbi táyì tí ń wá bú mi tẹ̀ fi mi ẹgbẹ́ mi síbẹ̀ kẹ́ tún fi mi ṣẹ̀sìn dáadáa ẹ polongo mi tèmi yẹn gan láyé fi mọ orí èèyàn tẹ̀ jẹ́ èmi ọba Elizabeth èmi tí mo ṣe gbogbo nǹkan pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan gbogbo ẹnikẹ́ni ni mo sọ tó bá sọ pé ohun tó ṣe fún mi dáa tí wọ́n ń gbàdá ọ̀tọ̀ ni ohun tó ṣe fún mi dáa gbogbo ọjọ́ kọjọ́ tí wọ́n bá ti ń ṣe tó bá ti kó nǹkan ẹ̀yẹ ìjọba yìí wọ́n máa fi ìbànújẹ́ parí ẹ̀ àdàbí tí n bá ti deserve ele ẹ mọ mẹ̀mẹ̀ lẹ́yìn ọba lẹ́yìn wọn ò kárí ẹ̀rọ kò yí sí ni ẹni tí ò rọ yín iṣẹ́ ẹ̀rọ kò yí sí ogun lẹ́yìn máa ṣe àṣẹ yìí ti tẹ̀lé mi ò ń bá àyàn bínú mọ ilé táwọn ọmọ mi yẹn àwọn ọmọ tèmi ni àwọn ọmọ mi ni torí mo ní mi ò ṣe nǹkan kan wípé má jà mi ò ní nǹkan kan má jà mi ò sọjú má tó bá jẹ́ pé ojú má jà yẹn lọ tẹ́ ẹ wá yìí ó ti wá gbà kan so torí mo dá sọ̀rọ̀ sí gbogbo èèyàn generally tí mi ò mọ ẹ̀yin méjèèjì níbì kan àdàbí tí n bá mọ ẹ̀yin méjèèjì níbì kan ọ̀rọ̀ tí mo dá sí gbà yẹn àdàbí tí n bá bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀ rí gbogbo nǹkan tí mo sọ gbà yẹn àdàbí tí n bá mọ ọmọbìnrin yẹn àdàbí tí n bá bá sọ̀rọ̀ rí ní gbogbo gbà yẹn àdàbí tó bá yẹ pé mo ń wá láti wá gbè lẹ́yìn ẹnì kankan nù so ìyẹn ló fẹ́ fi fìyà jẹ mí àbí wàá wọ́ mi mọ́ra láti kó mi mọ́ kòkòkò gẹ́gẹ́ bí mo jókòó ìwọ́n ló pe mi ṣó wọ́n sí àdàbí tó bá jẹ́ mi ni mo pè é láti lè ṣe tó bá jẹ́ pé èmi kọ́ ni mo pè é o ló pè mí fúnra rẹ̀ tó
bá jẹ́ pé wọ́n ló pè mí fúnra rẹ̀ ó lè escape rẹ̀ gbogbo aláǹlá gan wà lẹ̀ ẹ̀yìn èèyàn ẹ máa rò pé bóyá mò ń ṣeré èmi ò ní bẹ́ẹ̀ lọ bí kankan ọlọ́pàá báwo kankan mi ì ní lọ ṣùgbọ́n ohun tí Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run àfihàn ẹ̀ ní gbogbo ọ̀nà. Do you understand? Àfihàn ẹ̀ ní gbogbo ọ̀nà. Ẹ pé Bin Laden wá disappointment máa wá kẹ anywhere gbogbo orí tó bá ti ń dó báyìí tó bá ní o fẹ́ dúró láti lè mo adabi tí n bá ṣe gbogbo nǹkan tó wà kí n sì mí fún manipulator ayé àwọn ìtayé lọ nìyẹn ó tùǹgbà èmi tí ń lọ sẹ́gbà o gbogbo ẹ̀yin tí tẹ́ bá rí mi lẹ́gbà tẹ́ bá ti rí mi lẹ́gbà tó bá ti bí gùdù mọ́ fádà yín rí ẹ ti ẹ̀ fi bọ́dí lágbèjì bá mi sọ̀rọ̀ lásán ẹ̀yin náà kúkú mọ̀ mi máa ń gbé fún yín àwọn èèyàn já ìjà sí rádaràdà ẹ̀dá ẹ̀yìn ká fi mi ṣolóore ẹ̀ ra àwọn oníṣàngó ilẹ̀ kẹ́ pé wọn kẹ́ ní kí wọ́n máa yọ lẹ́nu wọn ẹ̀ wá àwọn olóòṣà àwọn ẹlẹ́yẹ kan wá bá yín ṣe kínní láti ibo síbo ẹ wá ń sọ̀rọ̀ kọ́ má sọ̀rọ̀ fún yẹn gangan tó bá ti débẹ̀ yẹn gan máa sọ fún ẹ náà ara máa sọ̀rọ̀ mo mọ̀ pé wọ́n máa kóòdì ẹ̀fẹ̀ nìyẹn ní tẹ́ni ẹ fi débẹ̀ wọ́n ò ní sòótọ́ ọ̀rọ̀ fún yín ẹ kóòdì ẹ̀ ni tá ẹ bá sọ láti lè mú jẹ́rìí lédi ẹ̀ kò ní gbowó lọ́wọ́ kò jẹ́ gbà tó bá nínú àwọn èèyàn tó ti wà contented even wọn ò ní gbowó yẹn ọkọ̀ ẹ̀ ló ń confirm payment ọkọ̀ ẹ̀ ò ní gbà ẹ mọ̀ mọ́ ẹ̀tàn àwọn ènìyàn débẹ̀ ni wọ́n wá débẹ̀ rò pé bóyá wọ́n kàn ẹni ẹ̀bọ́n ṣe ń kọrin nìyẹn that is what we call integrity tó o bá ṣàṣìbí tó o bá ṣàṣàn nǹkan tára lù ń gbọ́ ẹni ọlọ́run abetí dídì ẹni yẹn ń gbọ́ ohun tára lù sọ ni ayé tá a wà ní ìsinyìí tó o bá rò pé o mọ̀ ṣe láìta àwọn èèyàn sìn wọ́n ti ń gbọ́ wọ́n ti ń wò pé kí ló sọ kí ló ṣẹlẹ̀ wọ́n ti ń gbọ́ ohun tára lù sọ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ gé fídíò ibi tí mo ti lọ ṣẹ̀sìn awọ́rò yẹn ṣe mọ̀ pé mo fẹ́ lọ ṣẹ́ẹ̀kì wọn ni mo fi ń ru kéèkì ibi kiri ẹ bá mi inú fídíò yẹn kẹ́ ẹ bá mi tún replay ẹ̀ fídíò yẹn gbàskì licious ẹni náà bá kọrin bóyá ló bá máa yá nìsín ó bá lọ di lọ́la kan tó ó wá fojú kọlẹ̀ ó fojú kó ẹ ó fojú mú nǹkan ẹ̀ ìka ẹ̀dá ìwọ tó jẹ́ kà ní ẹ gbogbo èèyàn ló ṣọ́ lọ́wọ́ ṣọ́ lẹ́sẹ̀ ìwọ gangan nìka ìwọ ló yẹ kó lọ ṣọ́ra ẹ̀ wò. ẹ̀yin tẹ́ ẹ wá sórí platform tẹ́ ẹ wá kó orí burúkú ẹ wò ẹ máa kó yà jẹ ni. mo dẹ̀ ti sọ fún yín gbogbo ẹ̀yin bloggers yẹ mo ti sọ fún yín ẹ má lò mí mọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá ẹ máa kó yà jẹ ni mo ti sọ fún yín bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá ẹ máa kó ní ìní ìfilẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá máa gbó èmi máa wúlẹ̀ fún yín ni mo ti sọ fún yín ẹjẹ́ ìṣe tèmi lọ́tọ̀ mi ìbá yín ṣe ẹ má sọ̀rọ̀ mi but àwọn olórí burúkú tẹ̀ ìpera yín ní bloggers yẹ ikọ̀ ògbé báyìí náà nìyẹn ṣe rí bẹ́ẹ̀ ṣe báyìí nìyẹn onírò òṣìṣẹ́ ò fẹ́ sọ fún wa pé òmò pẹ́ nìyẹn ń bọ̀ ó wá pretend ó ti sọ pé mo ṣe kinní kan kí ló ṣe kinní kan dáradára dáńsì àwọn ohun táwọn kinní tuntun ṣe lè ní ìsìn àwọn ohun tó máa ń ṣe dáadáa tó máa ń ṣe tó lẹ̀ lọ́wọ́ yẹn tó lẹ̀ dáadáa yẹn wọ́n ti ń pè rúru yẹn àwọn ohun olówó ńlá yẹn ó rí yẹn lò kọ̀ọ̀kan yẹn náà ló wá gbé sórí ó dàbí ògùṣọ̀ gbọ́gbùṣọ̀ sórí níjọ́ ọba ìdè yẹn ògùṣọ̀ ló gbé sórí ó gbọ́gbùṣọ̀ sórí ó lè gbé yìí táwọn sisi àwọn tọ́ṣẹ̀ máa ń ṣe tó máa ń báǹsì tó máa ń ṣe báyìí yẹn ó lè lọ rà lọ́wọ́ àwọn tó ń tarun tó máa rà tó máa gẹ bó bá tiẹ̀ gẹ̀ gbé ó lè rà lọ́wọ́ àwọn olè nìkan tó mú ni wọ́n ti fi nǹkan sí ó yà gbógbùṣọ̀ ẹ̀ ògùṣọ̀ yẹn náà ló gbèrú òrí ìrìn ò dáa mọ́ lọ sọ́nù ògùṣọ̀ sórí ògùṣọ̀ sórí ṣe báyìí di òtún bẹ̀rẹ̀ sí ní máa tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ gbogbo ọ̀rọ̀ ayé aláyé ló tún analyze ìjọ bẹ́ẹ̀dì rádaràda ẹlẹ́jọ́ ẹni tó ti fẹjọ́ ṣe. bí ayé ohun mi wèrè kan lóhun kíní kan kí ló pera ẹ̀ náà tó wá kọ́mẹ̀ntì lánàá ibi tẹ́mi gbé ti ń ṣe tẹ́mi polówó ọjà tèmi gẹ́gẹ́ táwa ṣe fàájì wa wò lè ní fíìlì ẹ̀ nìkan ọlọ́run ní bá mi fìrì fún ẹ ta ló ń fíìlì ta ni
wàláhì Jésù Kristi ń gbọ́ kẹ́ẹ̀ kó 50 million lẹ̀ pé kájọ ṣe mi nìbá yín ṣe ọ̀nà tèmi ti jìn ṣé mi ò mọ iye tí mò ń rí lówó ní sinmi mọ ohun tí mò ń ta lọ́jà ni ayé tèmi ti gba ọ̀tun tó bá máa di June ẹ lọ kọ́lẹ̀ tó bá máa di June ẹ rí ọ̀nà bí tí máa gbà yọ fún gbogbo yìí mò ń kó lọ́wọ́ kù díẹ̀ tó bá máa fi di oṣù kẹfà ọdún ọlọ́run fa àwọn èèyàn ti ẹ̀lẹ́ ọlọ́run ju ìlọ wàláhì Jésù Kristi ọlọ́run ju ìlọ èmi ni mò ń fíìlì ẹnìkan fíìlì ta ni láti bó sí bó ọlọ́run má yẹ kí n tún yọ̀rọ̀ ẹ̀yìn mọ́ láyé mi iwájú mo wà ní ìsìn iwájú ẹ kó rí burúkú kẹ wá bí bọ́ sí ẹ lọ wò lórí àní gbogbo àwọn tó ṣàbí birthday last year gbogbo bloggers tó ṣàbí birthday gbogbo wọn ò ṣe lọ́dún ẹ lọ wò wọn ẹ lọ gbogbo wọn pátá gbogbo ẹni tó ṣàbí birthday ní last year gbogbo wọn ò ṣe lọ́dún gbogbo wọn ò ṣe ẹ lọ wò gbogbo wọn ò ṣe tókótòbò ò ṣe àǹtí tó ń ṣe ọ̀rọ̀ àwọn pásítọ̀ yẹn wọ́n máa di kojú wọn bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe ọmọ bàbá aládùúrà àti Mohbad kò ṣe àwọn tó ń ṣe pọ̀ àwa ní ò ṣe ọmọ Anamáyọ̀wá ò ṣe àwọn èèyàn àwọn bloggers tí ò ṣe pọ̀. kẹ́ ẹ̀ wá wo àwọn celebrity dáadáa wọ́n ṣe àwọn condemn wọn bóyá bíi méjì mẹ́ta kan ẹ̀rí wọn. Wúmi mo ti sọ fún yín tó bá gbà máa ń ṣèpàdé láàrin yín ni ó yẹ kẹ́ ẹ sọ pé woman yẹn ẹ má sọ̀wọ́ ẹ̀ mọ́ ẹ má pòsì ẹ̀ mọ́ torí bẹ́ẹ̀ bí mo ṣe ń rí yín yẹn mo fi Jésù búra bí mo ṣe ń rí ara mi láàrin gbogbo àwọn èèyàn yẹn tọ́nà ọ̀fẹ́ràn yẹn wàláì wọ́n á fi ẹ̀jẹ̀ bàbá ńlá kù pánábà pìsì yà lọ́dọ̀ mi torí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lèmi náà máa gbà ní àdúrà àná gan mo tún dìde mo tún pa Anamáyọ̀wá ni mo ní Anamáyọ̀wá mo ní òṣìkà ní bọ́ǹsì mi òbí ìgbà tó ń bá ọkàn mi jẹ́ ni lánàá torí immediately tí mo rí kinní yẹn omi jábọ́ lójú mi torí mo wo effort mi èyí tí ẹ rántí torí mi ò tún fídíò yẹn wò nígbà tí mo ṣe mo wo effort mi mo wo gbogbo nǹkan tí wàhálà tí mo ṣe kí n tó débẹ̀ yẹn mo wo effort mi mo wá wò fún tó fi sọ fún mi ó gba omi lójú mi mo sọ fún Anamáyọ̀wá mo sọ fún lórí platform mo sọ fún nígbà tó ká mi lára gan mo tún pè ó ní mọ́mí ẹ má wọ̀rí ní ẹ má bínú ẹ má wọ̀rí ṣá nǹkan tí mo kàn ṣe ni pé mo make sure pé mi ò lọ sórí ní ìtorí platform tí mo tiẹ̀ ṣe ní kíní ẹ̀gbọ́n lánàá kò yé mi. so èèyàn máa rí gbogbo nǹkan lẹ́yìn inú àá máa dùn àná kò tún wá bọ́ta àwọn tí wọ́n á ṣe pé wọ́n máa ń bú èmi wọ́n ń bú èmi wọ́n sọ̀rọ̀ sí wọ́n á tún pè wọ́n á tún ṣépè fún mi ọlọ́run pè bẹ́ẹ̀ ọlọ́run tà sí òpin bẹ́ẹ̀ ọlọ́run ṣe ibi rere ló máa ń ṣe ẹ má wọlé ẹ tẹ̀síwájú. Tope Alabi ọkọ mi Tope Alabi ọkọ mi ọmọ Yewa ni Tope Alabi ìyọ̀pọ̀ Yewa parapọ̀ ni ó di kan mo bá ṣe máa ń pera wọn wọ́n ní Yewa parapọ̀ ó di kan àwọn ọmọ Yewa ni àwọn ọmọ mi ìgbọ́n máa lè wá ó gba àwọn ọmọ mi pátápátá àwọn ọmọ bẹ̀rẹ̀ àdìsá tẹ́ gbé ojú wọn síta báyìí wọ́n á rọ ìpèdè wọn lórí ọtí ní ọmọ dáadáa gẹ́gẹ́ ṣọ́ọ̀bù gbogbo ìpè tó ṣẹ́yìn wọ́n nìkan lórí àbí ṣe bí wọ́n nìkan lórí gbogbo èèyàn lórí gbogbo àgbáyé àwọn èèpo ìmí ìgbọ́n báyìí mi gan wá tún mú máa tún kọ́pì mo máa ń sẹ́ẹ̀dẹ̀ kiri inú mi dùn ṣe ṣe rí o olùmí àní don't deserve this kí ló dé ẹni ò mọ ẹ bá mi bẹ̀ o ẹ bá mi béèrè o èmi náà wá sẹ́fẹ̀ fáwọn èèyàn ẹ tún ṣe mi o èmi Nàìjíríà tàwa ìlú tá a wà Nàìjíríà náà ń pè mí mo fi ọlọ́mùra Nàìjíríà náà ń pè mí bẹ́ẹ̀ àtàbá dé ìlú mi bá jókòó má ní ìjọba lóò kó ṣe tẹnu
tẹ́ ẹ̀ bá rí mi káàkiri kẹ́ ẹ̀ máa rí mi kí n máa tẹ̀lé àwọn èèyàn kiri èmi ti ṣe débẹ̀ ni ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ mo fi ọlọ́run búra ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ìjọba làwà ìjọba lèmi wì ìjọba mo ṣe débẹ̀ ni mọ ọdún tí mo ti ń kà pèfé sí so mo máa ti rí ọwọ́ máa ń kọwọ́ kiri ni a ní ta ló ń bá wí ó dẹ̀ láìka yóò ní kọ́tà sí òye wọ́n ti gbójú mi sí bàbá ńlá máa ṣe o. ó dà bí ìdíwọ́ ayé sí àwọn àti ìlàbẹ̀kúta àti bẹ́ẹ̀ dábẹ́kúta àti bẹ́ẹ̀ dábẹ́kúta ìfẹ́ dábẹ́kúta. agbọ́yé wa parapọ̀ ó di kan Tope Alabi yọkọ mi tó gbáàsì ní wáìtì wo ayé àtúndòrò lójú bẹ́ẹ̀ lọ báwo mo tẹ̀ jẹ́rìí ẹ̀ ọ̀rọ̀ tó ti ẹ̀kan fámìlì ẹ̀ ṣe ò dá sí wọ́n á sọ pé ẹni kìíní kan lọ́gọ́rin fẹ́ lépè ilépè ẹ̀yìn yẹn gan ó rẹ̀ yìí ni ẹ̀ ráwọn muslim singer kan pè wọ́n ni ẹ máa disgrace wa gan o ẹ̀ ráwọn muslim singer kẹ́ẹ̀pẹ́ àwọn muslim singer èèyàn dídí sọ pé òun ò ṣe kí onígbàgbọ́ mọ́ níbo ló wá di ìgbà tẹ́ wá di pé kíní ìbálẹ̀bẹ̀ sí yàbàrà ráwọn muslim singer kẹ́ẹ̀pẹ́ wọn àbí kẹ́ẹ̀pẹ́ òṣùpá tó mọ àyájọ́ oríṣiríṣi sọ òṣùpá tó máa ṣe àyájọ́ babaláwo ní gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òṣùpá mọ̀ ṣe rí yẹn kẹ́ẹ̀pẹ́ àwọn tó máa ń ṣe àyájọ́ yẹn rí wọn kẹ́ẹ̀pẹ́ wọn ráwọn oníṣàngó oníkìíní kan àwọn tó máa ń ṣe òòṣà yẹn ráwọn olóòṣà oko kẹ́ẹ̀kọ́ wọn jọ máa ń pe ẹni tó ń kọrin ẹ̀mí olórin ẹ̀mí ní Tope Alabi bó ṣe lè mú kẹsán bá ayé tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ olórin ẹ̀mí ní Tope Alabi láti bò sí bàjẹ́ gan wá pe Tope Alabi fẹ́ disgrace Tope tiwa Tope Alabi ó ní wálẹ̀ láéláé ọlọ́run á máa bá wa tún bá mi dì ẹ̀ mú dáadáa ó ní ṣubú dànù sísítà mi èèyàn yìí aṣọ yìí ò ní fàyà nígbà tẹ́ ní kí Tope wá lọkọrin nígbà léegun ni níta ní Tope lọkọrin nígbà léegun ni orí yín burú ni ẹlígánsà sì ràn ọkọ̀yà sì ràn Adeleke wedding sì ràn celebrity sì ràn many celebrities sì ràn even gan àbí ibùtẹ̀mí Portable bó ṣe burú tó gbọ́dọ̀ pé kó má jà abẹ́ ẹ̀ ṣì ẹ lọ́wọ́ àbí jókòó sí o ayé ti kọjá o tó bá rí i pé òun lọ ẹ jẹ́ ẹ ti gbọ́ pàṣọ tuntun yẹn ẹ tún lọ lísì sí pàṣọ tuntun ẹ lọ lísì sí pàṣọ tuntun. wọ́n tó bá fẹ́ belong ní Nàìjíríà yìí tó fẹ́ belong sáàrin àwọn wíìsù ní Nàìjíríà yìí wà yẹn tó fọwọ́ kọ yẹn ó máa sọ síta gbangba máa dárúkọ àwọn èèyàn tó fẹ́ kọ́ má bínú sí ẹ máa dárúkọ wọn tó bá ti dárúkọ wọn bóyá nǹkan á tún tó bá lọ wo congratulation báyìí even nǹkan ṣáwọn tó ń ṣe báyìí dé tó bá lọ gbogbo yẹn àwọn èèyàn orí yẹn kó ọmọ mi kọ́ wà lórí TikTok máa kí tẹ lórúkọ wọn ti ń jẹ máa fẹ́ràn tí ọmọ ìyá àbèjì ẹni mọ̀ bóyá nǹkan mọ̀ ìyá àbèjì ọmọ yẹn kíní ló wà Banana Island ló ń gbé bí mọ̀ bóyá náà bá ti mọ̀ ẹ máa wo ọmọ tó máa ń fi remote sí kitchen yẹn ṣe gbogbo yẹn ẹ máa mọ̀ lédi yẹn very young girl ọmọ yékèké àwọn ọmọ yékèké tó gbé dání wà gan Nàìjíríà ni àwọn ọmọ yékèké tẹ́ bá tẹ̀ rí àwọn customers kan tí wọ́n yà bò mí ní ẹnujọ́ mẹ́ta yìí ẹ̀rù Ọlọ́run bá mi o èmi ò wá orí TikTok kíkan kìíní síbẹ̀ ní kíkan gé fídíò ẹnì kan gé fídíò ẹmọ kíkan káwọn gé fídíò bá ti pòsì ẹ̀ báyìí ká tó mọ ohun tó ń ṣẹlẹ̀ èrò burúkú wọ́n ti bò àwọn èèyàn wá ń wá náà ń pè mí kọ́sọ́mà tí mo ní gbogbo àwọn island yẹn ní ìtì ẹ̀lẹ́ kò tí ẹ̀ yé mímọ́ ìmọ̀ wá fi rú àwọn èèyàn pàtàkì sílẹ̀ àwọn èèyàn tí mo mọ bọ́ ṣe ń sọ̀rọ̀ wọ́n á fi wọ́n lẹ̀ máa wá jẹ́ ìwọ̀ láti bo sí ibo aṣọ ò tí ẹ̀ dá aṣọ ò dá lẹ́yìn kò bẹ àwọn èèyàn
kó o bẹ àwọn èèyàn ó máa bẹ àwọn èèyàn tó ṣe ìwọ òṣèlú rẹ ebi láti tó kọjá òṣèlú àwọn èèyàn díẹ̀ díẹ̀ tán ṣe ń ó rí bó ó wà ń bóyá béètì mi nígboro ó béètì rẹ́ẹ̀dì gan wàhálà ó tiẹ̀ ló no ó tiẹ̀ ló black ni kí ni ló lò fún mi ọ̀dà ó tiẹ̀ ló gloss ọ̀dà emotion ìtọ́ fi ń kun géètì dúdú yẹn ló fi pa gbogbo ojú fi pa gbogbo bọ́dì mi ni tẹ́ pé àbí táwọn èèyàn bá rí mi náà máa dá mi mọ̀ ó mọ̀ pé mo fẹ́ bà tèmi jẹ́ ni àbí ọ̀bálá kò ní jẹ́ èèyàn mọ̀ á bá tiẹ̀ jà bí nígbà tó fẹ́ ṣe nìyẹn èmi ò bá mi ò jẹ́ mi ìbàjẹ́ ń gbòòrò ọ̀dọ̀ àwọn èèyàn kó mi jẹ dànù àwọn èèyàn kó mi jẹ dànù anyway ṣá a ṣe ìṣàmọ̀dún mo rí ìyanu tí ò ṣẹlẹ̀ rí ní gbogbo Nàìjíríà tó ní ká ṣe surprise birthday greetings kó lórin wá padà o mi ò máa rírú ẹ̀rí láyé ń bí nílùú Nàìjíríà táwa yìí ìyẹn ni wípé ó ti di dandan kó o tún wà ara ẹ ṣe ìwà ló máa kù ẹ́ kù àti ọ̀rọ̀ ẹnu rẹ iṣẹ́ ẹ sí gbogbo èèyàn ló máa jẹ́ káwọn èèyàn padà sọ́dọ̀ ẹ ṣùgbọ́n tó o bá ti tún wà ara ẹ ṣe tó o bọ́ sórí social media tó jẹ́ tọ́tọ́tọ́tọ́rẹ́rẹ́rẹ́ kò sẹ́ni tí mi ò lè sọ̀rọ̀ sí o máa rí ìyanu wọ́ndà ní gbogbo ìgbà o ìyanu tó máa ń jẹ́ kéèyàn ó ṣọ́ọ̀kì kéèyàn rọrùn kó má lè sùn o ìyanu tó máa jẹ́ kí èèyàn ó ṣọ́ọ̀kì kó má lè sùn o ìyanu tó máa ń jẹ́ kọ́kàn èèyàn má balẹ̀ rárá ó máa rí ìyanu ìyanu òhò ìyanu lọ́dọọdún kò sẹ́ni tí mi ò lè sọ̀rọ̀ sí gbogbo aláàánú tó yí mi ká o orí gbogbo yín burú dànù o gbogbo yín wá jẹ́ blackmailers ayé yín bàjẹ́ pátápátá ẹ bẹ̀rẹ̀ sí mú information mi lọ́tí lọ́sí àbíṣe bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ làwọn èèyàn wàhálà ẹni tí ò bá yé gan-an wọ́n á explain fún wọn àwọn àti àmà àdábẹ́ pèpè sí nǹkan kan Jésù lọ́ba tó bá ti jó nìkan mọ̀ sí Jésù ó nìkan yẹn náà àrí ìyanu ọdọọdún ni mo rí ìyanu tó o bá fẹ́ rí shock absorber ìyanu lọ́dọọdún àbí gbogbo ìgbà tó o bá ti fẹ́ máa rí ìnáwó ṣe mo bẹ̀ ẹ́ o jẹ́ ìyá bọ́sítà kó kí àwọn èèyàn kó bẹ̀ wọ́n àwọn tó o bá lè pè behind the closed door kó bẹ̀ wọ́n àwọn tó o bá lè pè behind the closed door okú mọ bó o ṣe ń parọ́ bá wọn ṣe bọ́ síta gbangba kó o fi ṣe yẹ̀yẹ́ kó bá wọn parí ẹ̀ o ṣùgbọ́n tó o bá bọ́ síta tó o parí ẹ̀ tó o sọ pé o tú bá wà á rí ìyanu ìyanu wà á rí ìyanu high grade ìyanu wà á rí ìyanu quality ìyanu tó ṣe kàǹkà ẹ̀yin èèyàn ó dàbọ̀ ẹ̀yin tèmi bí mo ṣe wà àti kọjá àrò àti bẹ́ẹ̀ dé láfẹ́ ń wá ó dàbọ̀ báyìí máa tó délé but ṣọlá kìíní kan but ṣìyá kìíní kan àmì wẹsẹ̀ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ náà ni ṣọlá má ṣe ń celebrate àwọn tó kù náà nìyẹn àwọn olóore bẹ́ẹ̀ olóore bẹ́ẹ̀ má ṣe ń celebrate àwọn tó kù náà nìyẹn kò sí wàhálà great day náà ni great day ni lọ máa wo àwọn surprise àwọn tó kù ẹbí náà rí i pé great day ni kò sí bẹ́ẹ̀ àwọn olóore bẹ́ẹ̀ ó wà òkè olódùjù bó ṣe wà náà nìyẹn àwọn ẹgbẹ́ alátẹ̀wọ́ àwọn kà bó ṣe máa ń ṣe nìyẹn àwọn ẹ bá tẹ̀ bọ̀ rí àṣẹ ìdárò ni abẹ́rù pa máa yíwọ́ wọlé ara wa yá abala àsìkì òbí ìgbẹ́ kankan ṣe wá orí yín ò pé àgbẹ̀ bẹ́ẹ̀ náà ni bó ṣe ń celebrate náà nìyẹn ẹ lọ́wọ́ táwọn ẹgbẹ́ ẹ wá bó ṣe ń celebrate àwọn tó ti yé yín anyway ṣá wọn ò sí láàrin àwọn celeb tá a mọ̀ àwọn celeb gangan wọ́n yẹn ń celebrate wọn birthday ní kíni máàmí aṣọ òkèké yà fi àwọn ènìyàn lẹ̀ ẹjọ́ máa dárúkọ ẹgbẹ́ kó máa ranjú kiri bóyá mi dárúkọ èèyàn bí èmi tẹ́mi kàn sọ tèmi tí mo kàn ṣe tí ó jẹ́ pé observer ni mí èmi tí mo ti ṣe observer fún INEC Nàìjíríà yìí bọ́lá kí là lè observe ṣé lórí kìíní náà là lè observe gbogbo tó bá ń ṣàlẹ̀ la máa observe lé lórí mo rí ìyanu
ẹgbà ó ti ń rọ́ tìkọ̀tìkọ̀ àwọn ọmọ Olúmọ ẹ̀wà àti dé láfẹ̀wá àti dé ìtọ̀ṣà ni àwọn òṣìtọ́ṣe rí bíbáyìí àwọn ṣó mabẹ́kúta ni ìtọ́ṣe wa rè ìtọ́ṣera wa ìtọ́ṣera wa ọmọ ẹgbà ẹ̀wọ̀ yàyà àwọn ọmọ Olúmọ ti dé ládé ẹni bá wà ṣe láìfù àti délé kò sí nǹkan kan lọ́sẹ̀gbà wa ilé ìlú iná forí mi sọlẹ̀ sí wọ́n dẹ̀ gbé mi wọ agboolé kí àjẹ́ wọ́n ṣòro lé fún mi omi ẹ̀pọ̀ mo ṣe wà ní tòtòrò kò sí nǹkan kan ilé bàbá mi nìyẹn tó jẹ́ ń mi àti ń lọ sábẹ́ òkúta. Mẹ́fìsì olókìní àdídè should have used bàbá Mohbad gan ẹ gbàgbé ẹ̀ ìjọ ò lè rí kí bàbá yẹn gan kán fún wọn lákólèdì àbí àbí sáìdì gbogbo ọ̀tọ̀ ìjọ ò lè rí kán fún lákólèdì kò ṣe ẹgbẹ́ ìjọ àwọn oníkálukú ló mọ kínní èèyàn máa fi àwọn èèyàn ṣe ìpè burúkú bẹ́ẹ̀ yẹn má gbàgbé fọ́tò àwọn ọmọ mi ṣì wà lọ́wọ́ ẹ̀ o tún rọ̀ sí i wàláì ẹgbẹ̀lẹ̀ o congratulation ẹgbẹ́ ẹ̀sìn àṣekádùn o mo kí gbogbo yín o ẹ tún bù mí mo ti sọ fún yín ẹ má tọ orúkọ tèmi ẹ fi mí lẹ̀ ṣé orí gbogbo àwọn tó ń lọ gbọ́ fídíò yẹn gbogbo àwọn tí ẹ tán ń jẹ Ọlọ́run ẹ máa wá mo ti ẹ̀ wá rí gbogbo àwọn gbogbo ẹ̀rí kan ikọ̀ ògbé kan ikọ̀ ògbé kan orí gbogbo wọn ikọ̀ ògbé kan. ọdún lè yá o. alágbára Ọlọ́run àwa nìyẹn ẹ ṣe. ó dàbọ̀ àwọn àti ilẹ̀ nígbà tó ọlọ́pàá ló tún kí wa pa kú ọdún èní wọ́n ti rí pàwọ̀ ọmọ ọlọ́dún ni àwọn ọmọ Olúmọ ọmọ ẹgbà ẹwẹ yàyà àti fẹ́ débi rì bẹ́ẹ̀ ni mo bí tí mo dé àti fẹ́ débi rì kẹwàá bí jókòó sí ó dàbọ̀ máa yàgbà púrò mi kan bẹ̀rẹ̀ àjọ máa dé bá láti. Adéṣínà ókè a máa ríra lẹ́nu bẹ́ẹ̀ yẹn ṣáà ti rí aṣọ àwọn ẹgbẹ́ mi rè yí àárín wọn lẹ ti máa rí mi ibẹ̀ mo wà sí nǹkan kan ilé la wá lẹ́nìí ó yẹ gbáre wá gbàgbàgbà tábà ti kọjá bíríìjì akọ́ lọ yá àlẹ́ẹ̀ka tábẹ̀ wá rí mi lè gbà má yà wá tó traffic but mo fi bẹ́ẹ̀ sí traffic bẹ́ẹ̀ mo ṣe ẹ̀yìn tèmi later bye bye see you soon. alájà àríkẹ́ fún mi láyà wọn ní bájú ọmọ ẹgbà gbígbà ọmọ ẹgbà ìwàlẹ̀ akúnàwé ni akó ọdún ẹnu aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ojú òní ti wá o bá ti di mẹ́fà ìyàsẹ́ ó ló sì ṣe ti ẹ̀mọ́ ẹ̀rọ ojú òní ti wá o àdìdààmú tọ́bí tó bò ní bá wa nílé ìwòsàn òní bá wa ní sàárè o lágbára Ọlọ́run àdìmọ́ máa rówó fi ṣe lágbára Ọlọ́run á wá jẹ́ kí kábíyèsí wa ọba wa Gbádébọ̀ Ọlọ́run á jẹ́ kí bàbá wa Ọlọ́run á jẹ́ kẹ́mi wọn kù gbogbo àwọn ọba tèmi náà ọba Ẹ̀gbá ọba mátèmílọ́lá Ọlọ́run á jẹ́ kí ọba mi Ọlọ́run bá jẹ́ kí kábíyèsí Ọlọ́run jẹ́ káwọn náà Ọlọ́run jẹ́ kẹ́mi wọn fún lágbára Ọlọ́run ẹ ṣeun gan gbogbo ọba akílẹ̀ òjò náà gbogbo ọba tó wà lábẹ́kúta ọba kàtẹ́kì oṣù gbogbo ọba pátápátá ọba báyìí èmi gbogbo ẹ̀yẹ èmi yìí máa gùn Abẹ́òkúta ìlú wọn ò ní bàjẹ́ ìlú Nàìjíríà gan ò ní dàrú Nàìjíríà ò ní bàjẹ́ gbogbo Ògùn state wà ní bàjẹ́ lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà díẹ̀ lókun a máa tún ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹ kú iṣẹ́ o yá ìdánwò branch my working place ọba Adémọ́lá irọ́ mi ìgbà bí irọ́ ẹjọ́ báyìí ló lẹ́wọ̀n rárá ẹ̀yin tẹ̀gbà ti dé ayára ló fẹ́ yẹn ẹ̀yin tẹ̀gbà ti dé ẹ̀yin tàgọ́ oko
ẹ̀yin ti Ládégà ìta Ládégà gbogbo yín ẹ̀yin tá gbogbo òkú ẹ̀yin ti àgọ́ ọ̀kà àwọn ìsáàdì náà àwọn ní kíni yẹn ti máa wà àwọn alákòwò wà bíbá ìkẹ́ ìwà pọ̀ wọn alákòwò wà bá yìí ṣe. so kí wẹ́ẹ́ bàbá ṣẹlẹ̀ yìí tẹ́ bá ní diabetes abẹ́lẹ́ tó ní diabetes ẹni kò pe fóònù nọ́mbà tẹ̀ wọ́n lójú screen kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ tí yọ̀ǹda ṣẹ̀rẹ̀ àbá tó bá sì jẹ́ àgbòjẹ̀dí ni wọ́n ní àgbòjẹ̀dí tẹ́ lè fi ọtí lò wọ́n ní tẹ́ lè fi omi soak egbògi lélẹ̀ báyìí rúùtù ni ó ní bó ṣe máa bá yín gbé wọlé sí kọ́ńtì tí wọ́n bá kí gbé wọ̀ ó ní bó ṣe máa bá yín páàkì náà tẹ́ bá yín pé pépà kan wà lára ẹ̀mí ìfẹ́ fi kan tó wà lára pépà yẹn wọ̀nyí ó tó máa bá yín kọ sí ni ẹ̀ tó máa fi gbé wọlé so bó ṣe jẹ́ nìyẹn so tó bá dé jẹ́ àgúnmu náà ni òun ni tó bá dé jẹ́ pé ti di manpower náà ni òun nìyí ẹjọ́ ẹ má gọra yẹ túra yín ṣe ẹ̀yin tẹ́ wà ní Naija mi ò lè ní kẹ́yìn náà má dóbò but ẹ rọra dóbò ẹ̀yin ti Naija kó má lọ jẹ́ ibi tẹ́ ti ṣe gbẹgbẹgbẹ lọ́gànjọ́ òru lẹ́ẹ̀mọ́ gbọ́ gogogogo lẹ̀ nílé dìde nígbà tí iṣẹ́ bá ti wọra tẹ́tí ranjú kan tó ti wọra èyí tó wọ́n máa sọ fún yín pé ò gbọ́ pọ́nkọlẹ̀ wá nílẹ̀ kù bó ò gbọ́ ròbò wá ní ìbọn bomi ò tiẹ̀ gbọ́ ẹ̀ nígbọ̀n kankan ọmọ gáṣà kẹ́yìn létí lọ ni gbogbo ẹ máa nọ̀rọ̀ tán gbogbo bọ́dì máa nọ̀rọ̀ tán kódà kọ́ nà sí yín AK-40 kọ́ nà síwájú orí yín lọ́wọ́ yẹn báyìí wàhálà ẹ̀ tẹ̀ ní ṣe bí ipa eré kankan ohun tẹ̀ ṣe yẹn lẹ́ máa fókọ̀sì sí because ilé máa jí yín tán finally so bó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi tẹ́ bá fẹ́ ra aṣọ mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alábàárò mi gbogbo ẹ̀yin tẹ́ patronize mi tẹ́ bá mi rajà ẹ ṣeun gan ni thank you so much ẹ ní wo àkísà kẹ́yìn aṣọ ibi ò ní ṣẹlẹ̀ sí yín ìdààmú ò ní dé bá yín fáfàdé yìí tẹ́ bá ti patronize Lady K Olúwaṣọ I have aṣọ gidi I have jewelries báwo lẹ ṣe fẹ́ sí ẹ name it I have beautiful fabrics I have different type of fabrics bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ni bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí I have fabrics of $20 I have the one of $50 I have fabric of $30 I have fabric of $100 $150 highest $150 so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí tó bá jẹ́ àwọn aṣọ òkè tó ti rán I have different style different design of aṣọ òkè and different colors aṣọ òkè tó ti rán just ready to wear just put it on when you are going out for your location you don't need to look up and down for tailor tó bá dé jẹ́ pé Kampala náà ni àdìrẹ ó wà pa òun lẹ wò wọ́n lẹ́yìn mi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn sí ni tó bá jẹ́ 3/4 gown I have different type of 3/4 gown aṣọ wà ń bí ẹ má dààmú kiri ẹ̀yin ìyá mi ẹ̀yẹ pè mí kájọ ṣe video call kí n fi àwọn aṣọ wọ̀nyí kí n show yín láṣọ kí n dẹ̀ bá yín send ẹ̀ ẹ̀yin tẹ́ bá wà ní Canada bíbá ìgò tọ́dọ̀ yóò bá jìn mo lè sáré wọ bus tẹ́ nídìí owó shipping mo lè wọ bus kí sáré mu lọ fún yín mo máa lọ ń deliver ọjà bẹ́ẹ̀ fáwọn èèyàn tí bá ti rí pé 20-minute bus 30-minute bus láàrún èyí tí máa fi ní kẹsàn owó shipping tá máa ṣe lọ́wọ́ máa dáṣì post office lówó aṣọ yìí ti dọ́dọ̀ yẹn ti ráṣọ yín lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin tó bá dẹ̀ yẹ pé Canada náà lè bá tún wà tó bá tún jìnnà má bá yín ṣe kíni má bá yín ship ẹ̀ ẹ̀yin tẹ́ bá tún wá sí ní Canada ṣé France ni ṣé Italy ni ṣé Germany ni country wo name it kò sí country tí mi ò ship aṣọ lọ kò sí country tí mi ò lè ship aṣọ wọ̀ any country má bá yín send ẹ̀ tẹ́lẹ̀ má gbaṣọ yín tí ò sí àní-àní tí ò sí ṣùgbọ́n tàbí kankan tí kò sí lọ kábọ̀ kankan níbẹ̀ aṣọ yín máa tẹ̀ yín lọ́wọ́ so gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ pè mí ẹ wá raṣọ ẹ fẹ́ raṣọ fún yàn ni Lady K bá mi send aṣọ sẹ́yàn níbi báyìí ẹ̀yin pè mí màá bá yín send ẹ̀ anybody tẹ́ bá fẹ́ raṣọ fún gbogbo ẹ̀yin Christian mommy Christian daddy mo lọ àwọn aṣọ tẹ́ lè rà fún pastor tẹ́ lè rà fún àwọn èèyàn fún Easter ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe mo láwọn latest wears tó ṣẹ̀ṣẹ̀ dé okùn bíbà lace wà Ankara mix with lace wà damask I have different beautiful color and beautiful styles mo ní damask with aṣọ òkè mo ní damask lásán àwọn damask tó lò sí kì í ṣe tàwọn ayé àtijọ́ tó máa ta gangan o ẹlòmíà ní àmì ò fẹ́ damask tó máa ta gangan tó fi wégele no àwọn latest wears latest in town mo ní wọ́n bíbà ó yapa síbí tó bá dé jẹ́ pé ṣòkòtò àtẹ̀wù lẹ́fẹ́ yìí mọ́ mi tẹ́ bá láìkì ṣòkòtò àtẹ̀wù I have gem tó bá jẹ́ kaftan lẹ́fẹ́
ó wà. Tó bá jẹ́ Senegal, mo láwọn Senegalese tó fine dáadáa. I have Senegalese tó beautiful, tó dẹ̀ ní inner, tó ní gèlè, ó wà bí. Tó bá dẹ̀ jẹ́ wípé àwọn kaftan lace lẹ fẹ́ with tie with inner, ó wà. Shimi wà nú ẹ̀, inner wà, ó wà. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn skirt and blouse tí wọ́n lining lẹ fẹ́, mo ní wọn. Tó bá jẹ́ àwọn Ankara cotton, Ankara real Ankara tí kì í ṣe Ankara oní nylon, mo ní wọn bí báyìí. Gbogbo ẹ̀ ló wà bí báyìí. I have more than, let me say, 10 type of Ankara. Yes, ni mo ní níbí báyìí. Ankara, when we are talking of Ankara, I have different type of Ankara níbí báyìí. So please contact me. Èyí tẹ́ bá ti fẹ́, patronize mi, ojú òní tì yín. Àwọn ọmọ yóò ní dọmọ lọ́mọ èkúta òní dé báyẹn ní nìkọ̀ṣáyéyé. Tó bá dẹ̀ jẹ́ African food náà ni, ẹ pè mí. Mo ní gàrí Ìjẹ̀bú. Gàrí Ìjẹ̀bú àti lọ sí sọ́mà yìí tẹ́ bá fẹ́ máa mu gàrí Ìjẹ̀bú. Tẹ́ fẹ́ mu gàrí Ìjẹ̀bú àti omi tútù. Àbẹ́ like fún ẹ̀bà. Say it here àti bó ṣe máa lẹ̀yẹ. Call me. Mo ní gàrí Ìjẹ̀bú. Mo ní èlùbọ́ iṣu, èlùbọ́ gbódo tí wọn ò miss. I can bet it. Tẹ́ bá ra èlùbọ́ Lady K jẹ, you will patronize me again. Kì í ṣe èpè. Oúnjẹ alálàáfíà, oúnjẹ alálùbáríkà ni. No chemical preserve nínú African food mi. No chemical preserve. Kò ń ṣe àwọn ìtẹ́ máa ṣe tó máa rùn. Tẹ́ bá ro èlùbọ́ mi báyìí, á máa rùn ni wọ́n ti miss láfún, miss gbogbo ẹ̀ mọ́ra wọn. No. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ mi, ọ̀gẹ̀dẹ̀ lásán ni kò ní miss. Fún ẹ̀yin tẹ́ bá ní diabetes. Àbẹ́yìn tẹ́ like ẹ̀, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ó dá ní jíjẹ fún ọkùnrin. Ó máa ń jẹ́ kó lóòótọ́ kó ṣe kíni, kó ṣiṣẹ́ dáadáa. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ní jíjẹ. Tó bá dẹ̀ jẹ́ èlùbọ́ iṣu gidi náà ni. Iṣu gidi tí kò ṣe miss wọn pẹ̀lú láfún. Èmi ò lélùbọ́ tó miss. Tó bá dẹ̀ jẹ́ rice ọ̀fadà, ó wà available. Tó bá dẹ̀ jẹ́ pé ẹja panla ọsàn tí wọ́n ti debone, tí ò légungun, ó wà. Tó bá dẹ̀ jẹ́ crayfish, ó wà. Irú tó lè lówó yí ẹ lọ́wọ́ yín nínú ilé, Lady K Ìfẹ́ Olúwa show, ó ní Lady K African food is available here. Ẹ pè mí. Tó bá gba kí n bá yín gbé wá anywhere tẹ́ bá wà, ẹ̀yẹ kàn pè mí pé Lady K, this is my location. Tó bá jẹ́ bí tí mo lè wọ mọ́tò wá ni, I have different type of trolley tí mo máa fi park nǹkan lọ fún àwọn customer bó bá ṣe pọ̀ sí. I will send it to you. Màá gbé wá fún yín. Tó bá jẹ́ tí mo lè wọ bọ́ọ̀sì wá ni, èmi ò ní mind. I will come. Màá fi time mi sílẹ̀. I will come and deliver it to your doorstep. Tó bá dẹ̀ jẹ́ pé tí mi ò lè wọ bọ́ọ̀sì wá ni, màá bá yín send it through DHL. Mo ní DHL through post office. Wọ́n á gbé wá fún yín 3 days. Tó bá ti jẹ́ within Canada 3 days. Ó pẹ́ jù. Ìmí gan 2 days. Ìmí the following days. Post office máa deliver fún yín. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. So ẹ pè mí, ẹ patronize mi. Mo ní sẹ̀mó, mo ní padoyam, ọlá gidi ni mo ní. Ọlá ni mo ní. Ó wà available. Ẹ pè mí, kẹ́ wá bá mi rajà. Ojú òní tí ẹ ní nìkọ̀ṣáyé yín. Jewelries náà dẹ̀ wà. Àwọn set of jewelries, àwọn jewelries tó ná gold pa. Tó jẹ́ wípé tẹ́ bá lanu yín sọ fún yàn wípé this is not gold, ló máa believe. Àwọn jewelries tó fi ṣe kíni, tó fi ná gold, I have them here. Nínú bíbá iná ni. Okùn bí set, consume lóríṣiríṣi. Ó wà available. Tó bá tún wá jẹ́ spiritual items ni, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ patronize me náà for my spiritual items product. Thank you so much. Tí bá sọ fún yín pé I have our confirm spiritual items product. Trust me. Mi ni mo fò fún yín. Ṣọ́ọ̀ṣì Ṣẹ́gun lẹ́fẹ́, ọṣẹ àánú, ọṣẹ àtúndè, ọṣẹ àṣínà, ọṣẹ àṣeyọrí. I have them. Àbí pef, àbí oil Ṣẹ́gun, oil àánú, oil àṣínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbí ẹni tó máa ń làlákàlà tó máa ń jẹ lójú oorun, àwọn kan tẹ́ lè lò láti conquer, láti stop gbogbo àwọn aláburúkú yẹn. Call Lady K Ìfẹ́ Olúwa show for any kind of spiritual items. Àdúrà gbogbo wa máa gbà ní agbára Ọlọ́run. Nígbàgbà tí àdúrà. Ìwọ tó rí wípé yes, ìlú tó wà, wọ́n ṣe 1 or 2 things. Àbó ṣáà ó need anything láti fi prevent yourself. You need everything spiritual items to prevent yourself. Ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show. Ó wà available, màá bá yín ramp, màá bá yín park ẹ̀. Màá send ẹ̀ sí any country tẹ́ bá wà. Ẹ ṣe kíni, ẹ gba ọjà yín. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan, mo dúpẹ́, ojú òní tiwa. Mi ní wá yín tí láṣẹ Ìdùmarè. Yorùbá nation no going back. Ilẹ̀ Yorùbá kò ní dohun ìtàn aburú ní àṣẹ Ìdùmarè. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa. Ẹ tọ notification bell yín o. Anytime ló lè di woro sí woro. Tó bá di woro sí woro, á tètè gba yín láago. Á já yín sí. Ogun ò ní kó wa ní àṣẹ Ìdùmarè. Ire o.